wà wò tún wò padà tó tẹlifíṣàn rẹ kó wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn àtẹ tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún ilé yẹn ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn tún wò ní ẹ̀wò àwọn tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́ ẹ̀wà kọ́kọ́ ẹgbà yìí o ẹ̀wà kọ́ fìdí lé o àwọ̀ tún wò ní ẹ̀wò àwọ̀ tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́. Ama, I don't know. Kí ló ṣe tá hàn látàárọ̀ títí tẹkàn wá tẹfẹ sójú tì tẹbá tẹfẹ kú ẹ bẹ́ẹ̀ ẹ gbàbọ mi lọ. Ẹ wo bí ẹ kàn lè dúró sáàrin méjì mọ́tò tẹ bá mọ̀ pé ẹ lọ síbi. Zenith Bank nìyẹn. ká nígbà ayé Tinubu àbí Fáṣọlá àti gómìnà ọjọ́ kan dánwò. Mọ́mí, mi ò believe pé wọ́n lè gbárù àwọn ọmọ mẹ̀kúnnù báyìí sílé iṣẹ́ yẹn. Gbogbo ọkàn mi ní pé àwọn ọmọ olówó ló máa ń gbà síṣẹ́. Inú mi dùn Olúwa ṣe o. Oh my dear. ọmọ tá à ń produce ní company wa nìyẹn lọ́jọ́ iwájú ó mú mi kí n máa ta paint. A jẹ́ pé bínú ṣe rí lobìyàn nìyẹn o. I'm so happy pé wọ́n náà ní a good plan bẹ́yìn. At least ẹ̀kọ́ tó dáa nìyẹn kí wọ́n náà ní ilé iṣẹ́ tiẹ̀. You know, it's a very good idea. So 40,000 naira tó ṣàkù yìí ṣá ìwọ ló máa ń bá ṣe máa pín. Tí èyí tí mi lè plan kọ. Oh, omi 500,000 tó ti ní sí pamọ́ tó la fẹ́ fi ṣe wedding. Yeah, yes. Mo ti pín yẹn náà. O ti pín yẹn náà. Mo ti pín. Ó yá, go on son, let's hear it. Mo ti pín, in fact mo pín dáadáa ni. Ṣé o rí 500,000 tó lò ní sí pamọ́ yẹn? Àwa ò lè fi 500,000 ṣègbéyàwó tiwa o. Bí mo ṣe pín ni pé 50,000 naira la máa ná fún wedding wa. 50,000 naira. Yes, 50,000 naira la máa fi ṣe wedding wa. Earth and the sun, and we won't see the likes of this again until 2019. That is it for our program tonight. And remember, you can always see the whole show online at amanpo.com and follow me on Facebook and Twitter. Thanks for watching and goodbye. Yes. Jọ, sórí NCP yìí, wọ́n mi ẹni kò bá mi mú fún. Mo mọ̀ pé TCP náà mọ̀ antiseptic náà ni o. TCP ló yí sí NCP. Iṣẹ́ tí TCP dẹ̀ ń ṣe náà lèyí náà ṣe ń ṣe. Ní kán máa pọn sómi, kán máa fi ṣanwọ́ wọn. Dẹ̀ tó bá ní akókóró, kán fi sórí cotton wool, kán ra fi sórí ẹ̀, ó máa relieve wọn. Obrom 6 bá mi fún àǹtí ẹ̀ níkẹ́ tó wà nínú oyún. Ní kó máa lò ó máa oògùn ẹ̀jẹ̀ ni ó máa jẹun dáadáa ọmọ inú adé máa ta pọ́npọ́n. Báwo lẹ fi máa lè lè? Ó jẹ kó lò kó tó jẹun so that a ní appetite gba owó yìí Ọlọ́run fi bẹ̀. Mọ́mí ẹ̀ ni kò fún ìyẹn àǹtí mi jọ. Bá mi tọ́jú ẹ o. Ṣé mo kọjọ́ ta ló ń lọ má dúró taratara tèmi yé mi o gbà. Kò dẹ̀ mọ́tò ọjọ́ ta ni kò wọ̀. Ní kán drop ẹ sí Solution Garage. Àwọn mọ́tò tó ń lò ń bẹ̀ yẹn èèyàn lè gbẹ́kẹ̀lé wọn. Mo mọ̀ bẹ́ẹ̀ ibẹ̀ náà mo ti máa wọ mọ́tò. Ó ti ẹ̀dá Ọlọ́run á sí ẹ̀ lọ. All right o. Okay. Safe journey o. Yes, ma. Báwo ló ṣe máa ń ronú báyìí? Look, I'm not going to take this. Never. Ó possible court wedding la máa ṣe. Tọ́lọ́run bá dẹ̀ ti wá fi wá lọ́kàn balẹ̀ jù báyìí lọ. A máa ṣe ògbélé tó kù. Olólùfẹ́ mi. Olólùfẹ́ mi. Olólùfẹ́ mi. My sweetheart. Ṣé bí obìnrin nígbéyàwó máa ń jọ lójú?
èmi náà ni mo tún wá sọ fún ẹ ńsìn pé gbogbo nǹkan tá a máa ṣe ká ṣe níwọ̀ntúnwọ̀nsì. At least gbogbo alamọ̀ nǹkan tó ju wá rí kó tó di pé a ṣetán ní school. O mọ̀ nǹkan tó ju èrè, mi náà mọ̀ nǹkan tó ju tèmi rí. Mo mọ ìgbà tó máa ń sunkún wá bá mi. Tèmi náà máa sunkún báyìí pé mo ò rówó school san. Tá a rówó san, ó sì tọ́lọ̀ tó wá bá wa ṣe. Ta graduate, ta wà okay. A gbọ́dọ̀ wá náwó bá ṣe rí ká kàn máa ná wàdùwàdù. No, it's not done. At least àsìkò ta ní láti plan ọjọ́ iwájú tiwa àti tàwọn ọmọ wa lélẹ̀ bí ọjọ́ iwájú tiwa àti tàwọn ọmọ wa ṣe máa dáa. Táà náà ó mọ̀ tá máa yí gbogbo life history àwọn ẹbí wa padà. Mo mọ̀ yẹ́ ẹ délédélé náà. Ìwọ náà dẹ̀ mọ àwọn òbí tèmi délédélé. Ṣé bákàrà ni mo sí ẹ̀ ń dín? Wọn ò tún wá dín nínú shop, wọn tún wá dín lẹ́gbẹ̀ẹ́ títì. Ìyá tèmi náà bọ́ọ̀lì àtẹ̀pà náà ń ta. Gbogbo àwọn nǹkan tá gbọ́dọ̀ yí padà lélẹ̀ sódà àwọn ọmọ wa náà wọn ò ní jẹ irú ìyà tá wa jẹ. Àbúrò mi ò yẹ ń sìn, ọmọ wa máa lè gbégbé sí ayé tó dáa. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kó rò lélẹ́yìí. Kò ń ṣàsìkò náwó lélẹ́yìí o. Àsìkò tá gbọ́dọ̀ mọ gbogbo nǹkan tá à ń ṣe ni. Tá dẹ̀ gbọ́dọ̀ náwó ju bó ṣe tó àti bó ṣe yẹ lọ. Ó mọ̀ nǹkan, mo ti make inquiries fúnlẹ̀. Mo ti wá rí oní 200,000 naira. A dẹ̀ ní 500,000. So tá bá san 200,000 naira nínú 500, a sì ní 300,000. Which means pé 300 yẹn gan a lè fi bẹ̀rẹ̀ ilé. Bó tiẹ̀ jẹ́ bungalow, a máa fi bẹ̀rẹ̀. And before you know it, àwa náà donílé lórí ni ẹ̀. Ṣé o lè rò pé ó máa rí bó ṣe sọ yìí? Why not? Ó possible, ó máa rí bẹ́ẹ̀. Nǹkan tá kan máa ṣe ni pé wàá bá àwọn parent ẹ sọ̀rọ̀. Èmi náà bá àwọn òbí tèmi sọ̀rọ̀. Màá jẹ́ kó mọ̀ pé àsìkò tá a wà yìí, àsìkò tá à ń plan bí ọjọ́ iwájú àwa àtàwọn ọmọ wa ṣe máa dáa ni. Kò ń ṣe àsìkò tá à ń bá onínáwó pé rárá. Àsìkò náà kọ́ leléyìí o, a máa ṣàlàyé fún wọn and I'm sure pé wọ́n máa understand. Àá bá àwọn òbí wa sọ̀rọ̀. Bó ṣe olùbọ́ máa gbà ṣá, especially àwọn tiẹ̀. Àwọn tèmi ò ní problem torí ìyá mi ò lè gbàdúrà kémi náà máa tàbọ̀lẹ̀ àtẹ̀pà bíi tiwọn. Yes, it's true. Ó tọ́ ni náà, àwọn ò lè gbàrú àdúrà yẹn fún mi. Àwọn ọ̀dẹ̀ mọ̀ pé bí ọjọ́ iwájú táwọn ọmọ wa náà ṣe máa wà òkè. Òun lá ń pinnu lọ́wọ́ ń sìn. So tí bá máa fi ṣàlàyé gbogbo ẹ̀ lẹ́sẹlẹ́sẹ fún wọn. Ọkọ mi, wọ́n máa gbà. Ẹ̀kẹ́ náà. Ìyá fi náà. Ọ̀gá rẹ̀ mú wa. Àtọ́dá ọ̀gá rẹ̀ mú sí counterfeit. Ṣé wọ́n gbọ́? Adúpẹ́. Ẹ ṣe rí ọ̀dọ̀ bàbá yẹn mú owó lọ́kùn yìí. Àbọ̀ mi ò yé yín. Ṣé tábà ti débẹ̀ gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ẹnu fẹ́ kẹ́ sọ. Sàrùmí yóò dà fún ọ. Sọrí àwọn àgbà ni wọ́n bọ̀ wọ́n ní inú mi ni mo mọ̀ mi ò mọ́nú ẹnì kejì mi mo dẹ̀ fẹ́ kó o sòótọ́ fún mi. Ṣé bàbá tó ṣe tiẹ̀ fún ẹ gangan ló mú mi lọ sọ́dọ̀ rẹ̀? Ẹ wá ṣé ẹ̀yin ló lẹ́yìn introduce kan sí mi ni àbí mo introduce kan sí yín? Ṣé ọ̀rọ̀ bàbá tá à ń lọ yìí tẹ́ bá débẹ̀ ẹnu á yá yín? Ṣé gbogbo àwọn olówó tẹ̀ wò pátápátá yẹn oríṣiríṣi wọn ọ̀dọ̀ bàbá yìí náà ti ń gba nǹkan. Àwọn tó rí ọgbọ́n dá sọ̀rọ̀ ara wọn ni mo sọ o. Ṣé láwọn tí ò rọgbọ́n dá sọ̀rọ̀ ara wọn àwọn láyé wọn bàjẹ́ tẹ̀ wò káàkiri ìgboro yẹn o. Ṣé pé gbogbo àwọn olówó tí mo máa ń rí yẹn gangan wọ́n ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara wọn ni wọ́n ń tẹ́ǹdì? Kí lẹ wí? Ó kọjá pọ́n tẹ́ǹdì. Àtẹ̀yìn náà bá débẹ̀ ẹnu á yá yín. Ṣé lóòótọ́? Ṣé pé ìgbésẹ̀ tèmi náà ti ń gbé sí mo ti ń gbé ìgbésẹ̀ kémi náà lówó? Ó yẹ kẹ́ ti máa rí olówó. Ṣé lóòótọ́? Kẹ́ ti máa promise èèyàn báyìí pé wọ ọ̀gbẹ́ni tó bá dọ̀tun la I'll give you 2 million. Péré ìyá mélòó ni ṣe ẹ̀rẹ́ mi ni. Láyé mi ọ̀dà náà kò burú. Tàbáṣà ti débẹ̀. Kò tẹ́ bá fẹ́ ní kẹ́ bá sọ. Kò sí wàhálà.
bá ti ń ṣe bẹ́ẹ̀ yẹn tètè ń bá nǹkan ní ìbọn nìyẹn. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín. Fún kí nìyẹn ọjà rẹ̀? Fún bẹ́ẹ̀ ṣe máa ń san owó iléèwé wa lásìkò tí ẹ kì í jẹ́ kán lé wa síta ká tó san owó iléèwé. Ìyá ọgbọ́n tọ́mọ ẹ wí. Kí lẹ̀yin àtọmọ yín sọ? Náà wá dúpẹ́ bí mo ṣe ń sanwó iléèwé àwọn. That's your dad. He's a wonderful man. Jókòó. Sórí ọmọ mi, ó ti ṣe àwọn ètò kan lẹ̀ pẹ̀lú ilé ìfowópamọ́ alálùbáríkà kan tí ó fi jẹ́ wípé àti sanwó iléèwé yín yóò bọ́ sí ìrọ̀rùn ní gbogbo ìgbà. Mo tiẹ̀ tútù ṣètò èmi tí wọ́n pè ní aspire account fún ẹ̀gbọ́n tiẹ̀. Ẹ wí pé gbogbo ibi tẹ́ ẹ bá fẹ́ kàwé dé ẹ máa kàwé ọ̀hún. Oh, last year mo was so jealous. Nígbà tí dáàdì lọ ṣètò SECA, Senate Educational Children Account. Tiwọ́ nìkan kọ́. Even senior sister herself, wọ́n tún lọ ṣe kí wọ́n ti ń pè Senate Life for insurance. That's your dad o. Sórí ibi tóun sọ̀rọ̀ dé yẹn, mo tún ṣe insurance yẹn torí pé àyè bá a mọ̀ irú ọ̀la kan Ọlọ́run ní jẹ́ o kọ́ta mi lọ fòṣọ́lẹ̀ kókó. Mo ti ṣètò bẹ́ẹ̀ ṣe máa gbégbé àlàáfíà àti bẹ́ẹ̀ ṣe máa kàwé yín dójú àmì débi tẹ́fẹ́ tí nǹkan kò ní dá yín dúró. Gbọ́ mi o, ìdí ni pé jẹ́jẹ́ yín lẹ jókòó sọ̀rùn ẹ ṣe fàájì. Èmi ni mo yọjú ràn tí mo pè yín wáyé. And in as much tí n bá ti ṣe yẹn ẹ̀tọ́ mi ni gẹ́gẹ́ bí bàbá tó dáa láti kọ́ yín train yín fún yín ní sound education to any level. Gbọ́ ṣe bàbá nìyẹn ẹ̀tọ́ tèmi nìyẹn. And that is what I'm doing. That's my husband. I am so impressed. You're the best dad in the world. Mo my dear, ẹ má disappoint daddy yín o. That's right. Ọlọ́run ò ní jẹ́. Ìjọ́ wo lèmi go enjoy ẹ̀ báyìí rí? Going down the memory lane mi lè rántí in the history of our relationship pé bó ṣe máa enjoy wó bó. Jọ Mr. Man ní òde ní sùúrù fúnra ẹ̀ kí ló dé ọrùn mi ó ń fọ́ mi rúnrún náà ló wà fún. Jọ nítorí ti Ọlọ́run kí ni mo tẹ̀ fi gbádùn ẹnu lé morally and financially mo fi gbádùn ẹnu just tell me. Ó dà fi financially lẹ̀ ìyẹn náà dẹ̀ rẹ̀ financially yẹn ò dídà ló dà tọmọdẹ̀gbẹ́ o ó mọ̀ o you know better o. But morally, àṣé mi ń pè ẹ́ ni tó máa ní tí máa rí yá tó máa ní kò yá àṣé ibi tó ti ń gbádùn ara ẹ̀ rẹ̀. Ó jẹ́ má jẹ́ kíkọ́ lè gbé ẹ kò sọ́mọ ilé tó máa gbé ẹ o tó ló ti ń làágùn lákọlákọ èmi ò dẹ̀ rẹ́ láti gbéyàn kí ló dé ná ṣé tó máa ṣe ń pe àwọn ọkọ náà gbòòrò wọn náà náà sókè wọkọ ní ìsìn. à ń fi àǹsà olóòmọ ẹni tó yà wo àlọtúnlọ ẹ àtọ̀húndọ̀hún ẹ ta ló lẹ́rù wèrè. má wulẹ̀ kó máa kọ́ nǹkan mi máa kọ́ òyìnbó iná ní ilé ìjókòó mi ilé ìjókòó sóyìnbó wọn. ìwọ́n tiẹ̀ ìwọ́n send account ẹ̀sìn mama send owó sí mi ò fi máa bọ̀ bọ́sọ̀ ìwọ́n tiẹ̀ wà tó dà mí. máa bọ̀ come here. bó ti ẹ jẹ́ kí bàbá yín lọ sí ẹ̀gbẹ́ bùkátà yín. Dádì ẹ jẹ panu. ẹ jẹ́ ṣúgà nǹkan ṣe ìyẹn wà ń bẹ̀. Ẹyọ kan tó kù náà ni a ti lọ. It's okay, it's okay. Okay, bye. Ẹ ṣọ́. Daddy boy, I like ṣàgùn ṣúgà náà. Ẹ máa jẹ nǹkan tẹ́ ní jẹ. Okay, bye. Bá mi yọ ṣíbí mi sókè.
Daddy. Ẹ pé gàrí dùn wọ̀. Ó kan. Èmi náà enjoy. Ó dùn gan. Ó kan mi gàrí Ìjẹ̀bú. Ó rí pẹ́pà yẹn gbẹ gan. Jẹ́ kí n mú mi gàrí dẹ́. Rárá balẹ̀. Ọ̀rọ̀ yẹn kọ́ mi gàrí yẹn máa dà sílẹ̀ ńlẹ̀. Ẹ bá jẹun fún ẹ clean gbogbo ṣẹgbọ́n ẹ tí ìta ní kí farabalẹ̀ jẹun ẹ má yẹ kó sápá ní lórí. Ó mà wá ga o gbogbo ẹ wá dojúrú bí ẹsẹ̀ télọ̀ èyí iṣẹ́ kò lọ gbèsè owó ilé ìyẹn ń ga sí tí kí àti kà ń tẹ́sí mi lójoojúmọ́ owó ilé ìwé àwọn ọmọ ààrẹ san jíjẹ mímu kò bá rùn dé. káàkiri tí mo bá títí Fáṣọlá kiri fún ẹ tí mo wá dé tí mo ní ẹ̀yin bàbá ẹ dákun ẹ má bínú àwọn tẹ́nàtì mi kan jẹun lọ́dún kààbọ̀ ni wọn àti ìyàwó ẹ̀ ńṣe náà rálẹ̀ ńṣe náà ń bẹ̀bẹ̀ ẹ wá sẹnu bàṣà bàtà bàbá yẹn wọn tẹ́ni jẹ́ kẹtẹ́ gán kankan ẹ̀tẹ́ni kẹ́ máa jan bíláṣẹ ẹnu kiri ẹ máa jọ kúlọ́ọ̀ṣẹ ẹnu kiri dákun ẹ má gbàjẹ́ lẹ́nu mi o ṣàánú mi ọ̀gbẹ́ni má jẹ́ ká já o má jà àwùjọ ara wa o mo ń bọ́ra ń bá ẹ sọ ní pìtú ìlú báyìí mo ní àwọn ọmọ ta lọ́wọ́ o àtòògùn àti gbogbo ẹni máa fi bàjá ó dẹ̀ ń gbọ́ fìrìfìrì ìlú mi tẹ́lẹ̀ tó fẹ́ gbàjẹ́ lẹ́nu mi ni. gbàjẹ́ lẹ́nu ibi tí báwo bàbá n tó dé yìí òun náà ló fà. jẹ́ wọ́n fún ẹ ní méjì àwọn alẹ́ máa sanwó ẹ̀rù ń bẹ̀ ní kó sanwó. ó máa kàlẹ́ ayé lára ló máa gbowó mi padà lọ́wọ́ ẹ̀ ó máa wú kù ní màá ní káyọ̀ ara kọ́kọ́ mi sí tó bá ti kà tó bá ti gbé tó bá fi pè bóyá o gbọ́n jù àti pé bóyá o yẹ ẹ́ pé. ẹ wá kọ́gbọ̀n ẹgbà yíyẹ wò ẹ wá kọ́ fìdílé o àwọ̀ tó wọ̀ ní ẹ wò àwọ̀ tó wọ̀ ní ẹ wò èrè tó kọ́ ni lọ́gbọ́n èrè tó kọ́ ni mímọ́ ẹ wá kọ́gbọ̀n. Ẹgbà yíyẹ wò ẹ wá kọ́ fìdílé o àwọ̀ tó wọ̀ ní ẹ wò àwọ̀ tó wọ̀ ní ẹ wò èrè tó kọ́ ni lọ́gbọ́n èrè tó fún ni mímọ́. Túnjẹ́ láwọn ṣìrì kan tún gbé tuntun dé ó ní kẹ́ wá fi ìtàn yín ṣe àríkọ́gbọ́n ó ní kẹ́ wá fi ìtàn yín kó pa yín lẹ́rìn-ín tọ́tọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò bàdàtọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn ọ̀tẹ̀ tí kò tẹ̀lé rẹ̀ ó ṣe fún yín lóye ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tó wọlé lẹ́yìn kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn tó wọlé ẹ̀wò àwọn tó wọlé ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni mímọ́ ẹ wá kọ́gbọ̀n. Ẹgbà yíyẹ wò ẹ wá kọ́ fìdílé o àwọ̀ tó wọ̀ ní ẹ wò àwọ̀ tó wọ̀ ní ẹ wò èrè tó kọ́ ni lọ́wọ́.